Mrs. Rukayat Ọmọtókè Àṣàkẹ́ ti lé lọ́dún alhamdulilayi. àlà mímọ́ Ọlọ́run nínú àṣẹ ṣáni ká dúpẹ́ ó tún ṣàdéhùn fẹ́ni bá tẹ̀lé kó má lékún ṣàṣẹ́rí lọ́dún tó lọ́mọdọ́rọ̀ yẹn wò ṣàmòfin lékún ló jẹ́ yàrá kọrin kò lù kí n lè wá dúpẹ́ amúdálíláyìí ní tùdé. màdà yẹn sáré. àṣìyàn lọ́ra ní tùmọ̀rù. ọ̀yin ọpẹ́ àdáàdá tán ni fọlọ́run ọba àlá ọba tí ò gbowó tí ò gbòbì ó dáàbò bọ́ lọ́jọ́ ìbí tòní ó fi ìṣọ́ rẹ̀ sọ kójú ẹ̀ tún lè ba àròdún tuntun pẹ̀lú ayọ̀ àtàláfíà. Mrs. Rukayat Ọmọtókè Àṣàkẹ́ ilé lẹ̀ bá wà kẹ́ wòde ọ̀dẹ̀dẹ̀ lẹ̀ bá wà kẹ́ wọ̀ kankan lónìí ọjọ́ ìbí yín today 1st August àkìyín kú ewu orí kádùn o ẹ̀mí yín ó sọ̀pọ̀ ẹ̀. orin ayọ̀ mi ọmọ kọ lẹ́yìn mi ìjó ayọ̀ mi ọmọ jò lẹ́yìn mi ọpẹ́ ayọ̀ mi ọmọ dá lẹ́yìn mi èrè iṣẹ́ mi ọmọ kọ lẹ́yìn mi. bẹ́ẹ̀ni abọ́lọ́jọ́ ìbí sàmí owó mama Bilal mama Usefa ẹ ò ní tanná wo sàárẹ̀ ọmọ o ẹ ò ní rí kú ọkọ iṣẹ́ yín ò ní dìṣẹ́ gbòrògbòdò ayé ò ní lù fún yín jó ọjọ́ ìbí ìtọ́dún yìí tẹ́ ṣe pẹ̀lú ayọ̀ àtàláfíà ẹ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún lókè ìpẹ́ bisnillahi ta'ala àmín. Àṣàkẹ́ ọlọ́jọ́ ìbí ó yá ẹ jẹ́ ń gbé yín tìràbàyè kí n kì í lọ sílùú Ìrè tí wọ́n ti bí yín lọ́mọ ẹ̀yin nìrè alálùbọ́sà ọmọ àrólú akìnrin eré sísá ni wọ́n ń sá nílé bàbá tó bí yín lọ́mọ ta ló sọ pé èrè òlódò ta ló sọ pé bàbá yín ò lómi afẹ́lẹ́lẹ́ lomi ìpẹ́kun onípẹ̀kun lomi ayaba aké ìpà lomi ìsun yọkọ lomi àmù bí mo bá délé màá má bọ́ máa bomi lè bàbá tó bí yín lọ́mọ máa bomi òkè máa wọ ẹsẹ̀ omi àgbàrá lélẹ́gbò wẹ̀ ń lé yín elégbò tó bá wẹ omi àṣà sáru wọn lójúgun ọmọ onígbò mọ́dé ni yín ẹ̀yin lọ́mọ onígbò mọ́wọ̀mọ́wọ̀. Mrs. Rukayat Ọmọtókè Àṣàkẹ́ happy birthday to you ma we wish you long life and prosperity àbúrò yín àtàtà Zainab Àpèkẹ́ ló ń kí yín fún tọjọ́ ìbí.